Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Aláfíà Ọlọ́run, àánú Ọlọ́run, oore àjẹjẹtàn Ọlọ́run ọba kí ó máa bá ẹ̀mí àti yín gbé, Allahumma àmín. Kí n tó máa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ fídíò mi yìí, èyí tí mo pe àkọlé ẹ̀ ní pé ǹjẹ́ ó tiẹ̀ tọ́ kí a máa sin òkú mùsùlùmí sínú ilé? Kí n tó tẹ̀síwájú nípa ẹ̀, ẹ dákun ẹ jẹ́ ká kọ́kọ́ wọ fídíò tí mo fẹ́ play yìí. Òun náà ni màá wá fi ṣàlàyé ọ̀rọ̀ mi. Bismillah. pọ̀jù nínú àwọn àfá onífíkíù, àwọn àfá alágbòye ẹ̀sìn, èyí tó pọ̀jù nínú wọn ni wọ́n fara mọ́ wípé ká sin òkú sílé. Nínú wọn àwọn al-Malikiyya, àwọn tí wọ́n bẹ lórí mazhabi Imam Malik, wa Shafi'iyya, àwọn tí wọ́n bẹ mazhabi Imam Shafi'i, wal Hanabila, àtàwọn tí wọ́n bẹ ní mazhabi Imam Ahmad ibn Hanbal, wọ́n ní wa huwa qawlu aksaril ulama, èyí tó pọ̀jù nínú àwọn àfá ni wọ́n fara mọ́. Ṣé ara àwọn tí wọ́n lọ import ẹ̀sìn wá Nàìjíríà yìí tí wọ́n pín náà everybody, wọ́n ní sọ eléyìí. Ẹ̀sìn ayédèrú tí wọ́n gbé wá, wọ́n ní sọ eléyìí àfi kán máa pín náà. Àfi ọjọ́ tí mùsùlùmí ẹgbẹ́ wọn bá jáde láyé kán máa dunnú wípé mùsùlùmí ẹgbẹ́ àwọn kú nítorí wọn ẹ̀jọ́ ṣe pátì tí wọ́n ṣe. Ad-dalil min as-sunnah, wọ́n ní kí ni ẹ̀rí táwọn rí inú súnà Ànábì wa Muhammad, anna an-nabiyya sallallahu alaihi wasallam dufina fi hujrati Aisha. Wọ́n ní ẹ̀rí táwọn gbẹ́sẹ̀ lé láwọn àfáà yìí, àwọn ọ̀gọ̀rọ̀ àfáà yìí, wọ́n ní ẹ̀rí táwọn gbẹ́sẹ̀ lé ní pé kódà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ibi tí wọ́n sin sí ni yàrá ìyá ńlá wa Aisha. Mo sì sọ fún wa lọ́jọ́ tí mo ń sọ̀rọ̀ yẹn pé kódà kìí ṣe ànábì nìkan ni wọ́n sin síbẹ̀. Sayyidina Abubakar tó jẹ́ bàbá rẹ̀ ibẹ̀ ni wọ́n sin sí. Ìwọ jáde kó tako eléyìí. Sayyidina Umar ibẹ̀ náà ni wọ́n sin sí. Kìí ṣe bàkín, kìí ṣe tẹ́. Níbi táwọn mùsùlùmí ta ya oníjàmbá dé. Sayyidina Usman radiyallahu anhu tó jẹ́ khalifa kẹta, ẹ bá mi bèèrè lọ́wọ́ gbogbo àwọn onílé kókó yìí, ibo ni wọ́n sí Sayyidina Usman sí. Ní bí wàhálà ṣe bẹ̀rẹ̀ rẹ̀ o, ká má jẹ́ kó gún ní ọ̀rọ̀ ẹ̀sìn, wàhálà, ó kírun, kò mẹ́kí, ó gbàwẹ̀, kò mẹ́gbà, ó yẹ zaka, kò mẹ́yọ. Sayyidina Usman tó jó lórí àwọn mùsùlùmí, wọ́n pa ni. Àwọn wo ni wọ́n pa? Àwọn mùsùlùmí náà ni. Wọ́n pa pé kìí ṣe tẹ́ mùsùlùmí ni wọ́n sin Sayyidina Usman sí. Àárín àwọn tí wọ́n ṣe mùsùlùmí ni wọ́n sin sí. Gba ilé ikú ni mo bí sọ fún ẹgbẹ́ mahlan bani ammina mahlan mawalina. Ìmú tẹ́ mọ̀ àwọn náà mọ̀ hàn. Àwọn ohun dayérú ni. Naam, gbogbo wa pátápátá láti gbọ́ nǹkan tí ìmáàmù tí wọ́n sọ. Ẹ dákun ẹ̀yin èèyàn mi, ẹ̀bẹ̀ tí màá bẹ̀ wá ní pé Ọlọ́run ọba yóò máa ràn wá lọ́wọ́, yóò sì máa bò wá láṣìírí. Fídíò yóò ṣeéṣe kó gùn kó tó bí 15 minutes, ṣùgbọ́n ẹ dákun nítorí Ọlọ́run, ẹ bá mi wò ó délẹ̀ kí ẹ sì bá mi pín kó lè ṣe àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ìmáàmù wa Abdulkabir Al-Markazi, mo kí yín púpọ̀, Ọlọ́run ọba yóò wà pẹ̀lú yín. Ṣùgbọ́n àwọn nǹkan kan tí mo fẹ́ sáré ṣàlàyé yìí, ẹ jẹ́ kó yé yín dáadáa. Ṣé rí àṣìṣe tí dókítà bá ṣe fún patient ẹyọ kan ṣoṣo ló ṣe fún ọ. Àṣìṣe tí ìmáàmù bá ṣe fún gbogbo àwọn jọ̀mọ́, àìmọye àwọn èèyàn ló ṣe fún ọ. Nítorí náà a ò gbọ́dọ̀ ṣe àṣìṣe nínú mọ́ṣáláṣí, nítorí pé àṣìṣe yẹn àṣìṣe ayérayé ni. Ẹ jẹ́ kí wọ́n máa mú ọ̀rọ̀ yín sísẹ̀ntẹ̀lé. Alákọ̀ọ́kọ́ ni wípé ihun tó kọ́kọ́ dàrú ń bẹ ní wípé ká sin òkú sínú ilé. Ọ̀nà méjì ni o, ọ̀nà méjì ni. Ẹ má tí ì sọ pé nǹkan tẹ́ ẹ sọ nìyẹn rárá, nǹkan tẹ́ ẹ sọ kọ́ nìyẹn. Ọ̀nà méjì tèmi mì ní pé compound àti inside méjèèjì yàtọ̀ sí ara wọn. Ṣé ẹ rí ṣe là ń mì sí méjèèjì papọ̀? Tá a bá máa sin òkú sínú compound, ó ń láti ní uzuru nú, ó ń láti ní ìdí tá a fẹ́ fi sin òkú sí compound. But ká sin òkú sínú ilé
ìyẹn ò tiẹ̀ pẹ̀lú ẹ̀ kò sí nínú Islam rárá. Torí pé ẹ ní láti ṣàlàyé ọ̀rọ̀ kó yí àwọn èèyàn, ká má mú àmúlùmálà ká má mú rárá, ká má da ọ̀rọ̀ rú fún àwọn èèyàn. Compound a lè ní ọgbà tó tóbi tí àyè wà ń bẹ̀ tí a lè sin òkú sí, bóyá òkú wá kú. Tá a bá fẹ́ sin òkú síbẹ̀ láì gbé òkú lọ sínú ìtẹ́, ó ń láti ní ìdí, ó ń láti ní condition kan tó fà á. Ṣùgbọ́n ká wá sí inside the house, nínú ilé, dáhìl nínú ilé, ìyẹn ò sí nínú Islam rárá, kò sídìí tó lè fà yẹn, kò sídìí tá a fẹ́ fi ṣe yẹn. Ẹ wá mú ọ̀rọ̀ Ànábì wa Muhammad wa sallallahu alayhi wa sallam, ẹ wá ní gbogbo àwọn àfáà nǹkan tí wọ́n ń lò nìyẹn, bàbá ńlá irọ́ òun nìyẹn. Ṣé rí ẹ̀yin àfáà wa, ẹ dákun torí tọ́lọ́hun, ẹ má máa fi emotion máa dájọ́ ẹ̀rẹ̀ ẹ̀sìn. Tẹ bá yìn gẹ́ǹsì kan tí àwọn èèyàn kan ṣe, ẹ jẹ́ ká takò ẹ̀. Táwọn èèyàn bá sọ̀rọ̀, ẹni tó ń sọ̀rọ̀ tó ń post tó ń dunnú wípé èèyàn kan kú, ẹ jẹ́ àtakò yẹn. Kì í ṣe pé a máa takò òfin ẹ̀sìn nítorí pé a fẹ́ takò àwọn èèyàn kan, ọ̀rọ̀ tí ò tọ́ ni. Ẹ sọ àwọn ọ̀rọ̀ kan nínú àwọn ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ tó ṣe wípé àáfàá tó bá sọ irú ẹ̀ ó ní láti padà tó ronú ara ẹ̀ pé kó máa béèrè lọ́wọ́ ara ẹ̀ pé ṣé mùsùlùmí ṣì ní mí ṣá ní àwọn ọ̀rọ̀ yẹn. Ẹ jẹ́ kí n sáré yanjú tàkọ́kọ́. Ṣé ẹ rí nínú òfin ṣẹ̀ríà Islam tí gbogbo àwọn àpapọ̀ àwọn àáfàá tí wọ́n fẹnu papọ̀ sí, tí wọ́n fẹnu kò sí, àwọn alul fíkì, àwọn àáfàá onífíkì tí wọ́n fẹnu kò sí, òun náà ni pé àdìsí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó sọ wípé tí Imam Tirmidhi tí ó gbà wá tó sọ wípé mọ̀kúbìrọ̀ nàbíyù ilẹ̀ dúfìnà haisu yuqbabu. Gbogbo àwọn ànábì Ọlọ́run Ọba, ibi tí Ọlọ́run Ọba bá gbẹ̀mí wọn sí, ibẹ̀ náà ni wọ́n sin wọn sí. Ìyàrá ìyàwó Aisha, òun ni Ọlọ́run Ọba gbẹ̀mí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ibẹ̀ náà ni wọ́n sì sí automatically. Bí Ọlọ́run Ọba ṣe gbẹ̀mí ẹ̀ sínú yàrá ìyàwó Aisha yẹn, ibẹ̀ yẹn ti di grave. Àfàwà, ó ti di grave nítorí pé ibẹ̀ ni Ọlọ́run Ọba gbẹ̀mí ẹ̀ sí. Ẹ wá ní gbogbo àwọn àfáà ẹ̀rí tí wọ́n, àwọn àfáà kan ò ní lo ẹ̀rí yẹn láti fi ṣe ẹ̀rí wípé kí a máa sin òkú sínú ilé. Kò sí àfáà gidi tó lò, kò sí àfáà, ẹ má jẹ́ kí n sọ pé kò sí àfáà kankan, ṣùgbọ́n kò sí àfáà gidi, kò sí Ahlus-Sunnah wal Jamā'ah tó máa lo irú ẹ̀rí tẹ́ mú wá yẹn láti fi ṣe ẹ̀rí pé ká sin òkú sínú ilé. Nítorí pé gbogbo àwọn imam Hakim, imam Nawawi, imam Hajar al-Asqalani, gbogbo àwọn alufiki pátápátá, ẹ̀rí ìyẹn ni wípé ànábì nìkan ló wà fún, nítorí pé àwọn ànábì Ọlọ́run Ọba ibi tí wọ́n bá kú sí náà ni à ń láti sìn wọ́n sí. Náà ẹ wá sọ wípé Abubakar Siddiq wa Umar ibn Khattab radiyallahu ta'ala anhuma, àwọn méjèèjì inú ilé náà ni wọ́n sìn wọ́n sí. Ẹ ṣì gbọ́, ẹ ṣì ké, ẹ ṣì tú. Ààyè yẹn nígbà tí ànábì sallallahu alaihi wasallam ti kú síbẹ̀, tó ti kú sínú ibẹ̀ yẹn, before kànábì tó kú, kí ànábì sallallahu alaihi wasallam fúnra rẹ̀ tó kú, gbogbo ni wọ́n ń sin àwọn òkú àwọn mùsùlùmí sí. Bàkẹ́yìn ìtẹ́ ni wọ́n ń sin òkú àwọn mùsùlùmí sí. Àbí ẹ̀rí àwọn tí wọ́n kú, tẹ́ bá lọ sí hajj, tẹ́ ẹ̀ bá ti yẹ̀ mọ́ gbogbo ẹ̀, tẹ́ ẹ̀ bá lè ká àwọn tí wọ́n kú lójú ogun Uhud, àwọn tí wọ́n kú lójú ogun Badri, níbo ni wọ́n sin wọ́n sí? Bàkẹ́yìn ni gbogbo wọn wà. Wọ́n dẹ̀ sin àwọn eléyìí before kí ànábì sallallahu alaihi wasallam kí ó tó kú ni. So kíkú tí ànábì kú sínú yàrá ìyàwó Aisha ló sọ ibẹ̀ yẹn di grave. So opportunity pé ibẹ̀ yẹn di grave yẹn, òun ni Abubakar Siddiq ló sì opportunity yẹn, torí pé yàrá ìyàwó ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó jẹ́ ọmọ tiẹ̀ ni. Umar ibn Khattab radiyallahu ta'ala anhu ó seek permission lọ́wọ́ ìyàwó Aisha, ayé ẹyọ kan ṣoṣo tó kù tó lè sá fún ara ẹ̀, ìyẹn sì yọ̀ǹda fún. Afáà wa, ẹ má dà nǹkan rú mọ́ àwọn èèyàn lójú, ayé ti kọjá bẹ́ẹ̀. Ìyẹn ló fà á tó fi jẹ́ pé gbogbo ìmáàmù tó bá máa ṣe kútúbà, kí ni nǹkan tọ́lọ́run bá kọ́kọ́, kí ni nǹkan tí súnà kọ́kọ́ ní kí a máa ṣe? À ń kọ́kọ́ ṣe kútúbà àkọ́kọ́ tá a máa kọ́kọ́ ṣe lọ́jọ́ Jímọ̀, kútúbà tákùwà ni. Nínú àwọn àyà tákùwà tásìkà, òun náà ni yá ayyuhal ladhina amanu
اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم وما يطع الله والرسول فقد فاز فوزا عظيما قولا سديدا قولا سديدا أي إمام قولا سديدا نعم nígbà tí ẹ ń tẹ̀síwájú ẹni ńbo ni wọ́n sin Umar bin Khattab sí radiyallahu ta'ala anhu. Umar bin Khattab radiyallahu àbí Uthman bin Affan radiyallahu ta'ala anhu pé ńbo ni wọ́n sin sí. Ẹ̀yin àfa wa kí ló dé tẹ́ máa ń fi historical background nǹkan tẹ́ máa ń fi sílẹ̀ ẹ wá jump bí ìkan nínú àwọn jọ̀mọ́ yín àbí méjì àbí mẹ́ta tó bá lọ sí Mọ́kà tí wọ́n pe àwọn tí wọ́n mú wọn lọ pé a fẹ́ lọ síbi tí wọ́n sin òkú Uthman sí tí wọ́n wá rí pé bàkíyìn ni òkú ẹ̀ wà báwo lójú tẹ̀yìn ṣe máa wá rí ẹ fẹ́ ṣàlàyé political tussle tí ó ṣẹlẹ̀ ìjà ọ̀rọ̀ political tí ó ṣẹlẹ̀ nígbà khilafa Uthman ẹ wá ní àwọn mùsùlùmí ni wọ́n pa á bẹ́ẹ̀ ni àwọn mùsùlùmí ni but lórí ìkíni ṣé lórí ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n pa sí ni àbí lórí ọ̀rọ̀ politics ni wọ́n pa sí ni àbí lórí ọ̀rọ̀ kíni wọ́n pa sí. ẹ̀yin àfa yìí ọlọ́run ọba máa bí yín o torí pé gbogbo àwọn nǹkan tí ò tọ́ tó yẹ kí ẹ máa lò fún ẹ̀rí tí ẹ ní sọ historical background tó so papọ̀ mọ́ nǹkan yẹn tẹ́ ẹ kàn fi máa dayé láàmú ọlọ́run ọba yóò padà wá bí yín. kí ni reason tí Islam ṣe sọ pé ká má sin òkú sínú ilé òkú tí a gbé ta sin sínú ilé tí a sin sí àárín méjì inú ilé báwo ni a ṣe fẹ́ yọ bẹ́ẹ̀rì yẹn kúrò nínú nǹkan tó máa papọ̀ mọ́délé activities wa sàárè ìṣeré kò gbọdọ̀ wà nínú ilé nítorí pé inú ilé a ò gbọdọ̀ sọ ilé di sàárè ilé ibi tó bá ti di sàárè a ò gbọdọ̀ fi kírun ẹ lè wá wò pé ṣèbí sàárè ànábì bọ́ sínú mọ́ṣáláṣí ṣé ó bọ́ síbẹ̀ ni lára àwọn nǹkan àwọn ẹ̀rí tí ẹ máa mú wá ẹ̀rí tí ò bá mú òun ni kò bọ́ sínú mọ́ṣáláṣí rárá kódà kò papọ̀ mọ́ mọ́ṣáláṣí extension òun ló dé bẹ́ẹ̀. náà tá a bá wá sòkú sínú ilé tá a sọ ilé tá a sọ di mọ́kúbárà ṣé inú ilé yẹn ṣáàtù máa kírun ń bẹ̀ mọ́ ṣáàtù máa yọná fìlì ń bẹ̀ mọ́ nítorí pé Rasulullah sallallahu alayhi wa sallam ó ní a ò gbọ́dọ̀ sọ ilé wa di sàárè a ò sì gbọ́dọ̀ sọ sàárè di mọ́ṣáláṣí. ẹlẹ́ẹ̀kejì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń lọ sí ìdí sàárè láti lọ máa ṣe ẹbọ ńbẹ̀ tẹ́ ẹ bá rí àwọn èèyàn tó bá ní kí wọ́n dín àkàrà tó bá dín àkàrà wọ́n á gbé wọ́n á da ìtókù wọ́n á dà sórí sàárè yẹn wọ́n á dín àkàrà wọ́n á kó bíi 5 ńbẹ̀ wọ́n á wá dà sórí sàárè tó bá wà nínú ilé òun ló fà á tó máa ń tí irú ẹ̀ tó fi máa ń rọrùn nínú àwọn nǹkan tó ṣe pé ó tún máa ń fa ilé yìí òun náà ni wípé tí a bá sin òkú sí inú ilé tí a bá sin òkú sínú ilé gbogbo ilé pátápátá lásìkò tá a wà yìí ẹ lọ bèrè lọ́wọ́ àwọn oní earth wọ́n á sọ fún wa wípé decomposition òkú ó máa ń wọnú ilẹ̀ tá a bá wá sọ gbogbo ilẹ̀ inú ilé àràǹdì inú ilé wa tá a wá sọ di sàárè tá à ń sin òkú síbẹ̀ nígbà tí wọ́n bá ń decompose tí gbogbo kíní yẹn tó ń jẹ wọnú ilẹ̀ tí a sì ń gbẹ́ bọ́ọ̀hù sínú ilé ọ̀hún tá à ń fà á mu ìgbà wo ni ò ní wà contaminated. Islam ò kì í sọ̀rọ̀ nípa àsìn Islam máa ń sọ̀rọ̀ nípa ọjọ́ iwájú nǹkan tó lè ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú. tá a bá sọ pé ìdí kan wo ló lè fà á tá a lè fi sí òkú sínú compound not inside the house kí ni ìdí náà bóyá mọ́kúbárà kò sí ní agbègbè wa àní ìtẹ́ tí gbogbo àpapọ̀ tí wọ́n ń sin òkú sí àbí kò wà accessible àbí kò wà affordable gbogbo àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ló lè ṣokùnfà ẹ̀ àbí epidemic kì í ṣẹlẹ̀ so tí ò bá ti sí àwọn ilé yìí mọ́kúbárà ìtẹ́ mùsùlùmí òun náà ni kí a lọ máa sin òkú sí tá a bá sì ní ìtẹ́ kí àwa mùsùlùmí kí a kóra wa jọ kí ara lẹ̀ tí a máa sin òkú mùsùlùmí sí eléyìí ló tọ́ nínú Islam eléyìí ní nǹkan tí gbogbo àpapọ̀ àwọn àfáà tí wọ́n sọ ẹ má da àwọn èèyàn ẹ má da orí wọn láàmú tí a bá rí ibì kan tí wọ́n ti ṣe àṣìṣe irú ẹ̀ ẹ má torí wípé ibi tí wọ́n ti ṣe yẹn kí ẹ wá sọ wípé ẹ fẹ́ emphasize ẹ̀
Islam ò fọwọ́ sí pé ká máa dájọ́ emotion. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin alhamdulillahi rabbil